Èní ló pé 29 days tí wọ́n kó àwọn ọmọ lọ l'Ógbómọ̀ṣọ́ àti olùkọ́ wọn. Èní ló pé 29 days. Mo kí gbogbo wa pátápátá pé a kú ìsinmi òní o. Ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀ láyé, a ò ní fi eléyìí ṣòpin. Ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi like, ẹ bá mi subscribe sí YouTube channel mi. Gbogbo wa ò ní bọ́ sọ́wọ́, a ò ní ṣìrìn tọmọtọmọ tẹbí tará. Èní ni 29 days ló pé tí wọ́n ti kó àwọn student àti àwọn teacher wọn lọ l'Ógbómọ̀ṣọ́. Ẹ jọ̀ọ́, ṣé bá ṣe máa wòran rèé? A máa rí ká lọ, a máa rí ká bọ̀. Oṣù kan ti pé tán. Tó bá yá èrè á sẹ̀bó. Àtún gbàgbé àwọn yẹn náà bẹ́ẹ̀. Àwọn tán kó ní last month ní May last month l'Ékìtì ní church tí wọ́n pa pastor. Àwọn ọmọ ọdún méjì, ọmọ ọdún kan, ọmọ ọdún mẹ́ta wọ́n máa wà nínú igbó náà. A máa rí kankan ṣe sí i. Alábọ̀rún mà ti dẹ̀wù mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá báyìí. Wàhálà ńlá mà ti dé. A dẹ̀ ń pariwo, à ń fọn rere, à ń sọ̀rọ̀ ìtanijí fẹ̀yìn aṣíwájú wa. Ṣé bá ṣe máa wò rèé? Màkànmàkàn lóye ń kàn. Ilẹ̀ Yorùbá ti wá dẹ̀rù jẹ̀jẹ̀. Àwọn agbésùmọ̀mí wọ́n ti yí wa ká. Kò síbi tí wọn ò dẹ̀ ti lè wọlé jíyàn gbé. Mo wo fídíò kan láàárọ̀ yìí. Mo rí arábìnrin kan tó ń sun ẹkún táwọn èèyàn péjọ sínú ilé ẹ̀ tí wọ́n rẹ̀ ẹ́ lẹ́kún. Tó ní àwọn agbésùmọ̀mí wọnú ilé wá. Wọ́n pa ọmọ òun kan, wọ́n jí kan gbé lọ. Ó wá ti di kán máa wọlé wá ká wa mọ́ láti fìbọn kọ̀ńtrólù wa wọnú igbó. Ẹ̀yin adarí wa, ẹ̀yin olórí wa gbogbo, ẹ dẹ̀ ń wò. Àwọn ọmọ tí wọ́n kó lọ l'Ógbómọ̀ṣọ́ yìí nínú òtútù, nínú ọ̀rinrin. Ṣé bẹ́ẹ̀ náà ni ò wá sí solution nílẹ̀ Yorùbá wa yìí? Ṣé bẹ́ẹ̀ náà ni ò sí solution o? Ṣé bẹ́ẹ̀ náà ni ká gbàgbé àwọn tí wọ́n kó? Ṣé bẹ́ẹ̀ náà ni ká mọ́kàn kúrò lórí wọn? Kán tún wá káwọn míì ká tún máa fọwọ́ rawọ́. Ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, kí lẹ̀ ń ṣe, kí lẹ̀ ń dúró wò? Ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran rèé? Tógun máa fi kó wa tán. Gbogbo àwọn agbésùmọ̀mí wọ́n máa fi kó wa wọgbó tán. Ìgbáradì wo gan-an lẹ́yìn bàbá wa nílẹ̀ Yorùbá lẹ̀ ń ṣe láì fi tìjọba ṣe? Ìdúró wo lẹ dúró, ìrìn wo lẹ ń rìn? Ṣé nítorí kò tí ń ṣe olówó inú yín, toró jẹ́ àwọn ọmọ mẹ̀kúnnù, òun lógún yìí ń kó lẹ ṣe fọwọ́ lẹ́rán lẹ ṣe ń wò? Màkànmàkàn lóye ń kàn. Tí wọ́n bá kúrò lórí mẹ̀kúnnù, wọ́n ń bọ̀ lórí olówó. Ẹ̀yin olówó yìí ẹ dẹ̀ wá nǹkan ṣe sí i. Ṣọ́wọ́ ìjọba lẹ̀ ń wò. Ọlọ́run má jẹ́ kí nǹkan kó ṣe gbogbo wa. Ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dìtàn. Ẹ̀yin olówó ẹ pera yín jọ pọ̀. Ẹ dẹ̀ gbowó sílẹ̀ fáwọn tí wọ́n bá tó tán jẹ́ pé àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá yìí. Ìrìn àjò yìí ní ìdí owó, ẹ dẹ̀ fowó fìnáǹsì wọn. Nǹkan tó ní kálukú bá ní lágbára kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sá, ẹ kàn dákẹ́, ẹ jókòó tẹ́tẹ́rẹ́. Ilẹ̀ Yorùbá ò mà tó nǹkan kan. Mélòó lára wa nílẹ̀ Yorùbá yìí, mélòó ni wá? Tágbésùmọ̀mí ti ń kógún, tó ti ń kọ́gbọ̀n, tó ti ń kó lógún lọ́gbọ̀n wọnú igbó lọ.
gbogbo àwọn tó ń kó yìí tí ò sí solution wo ìgbà tó ti ń kó wa ìgbà ọ̀wọ̀ ń gbà yẹn tí wọ́n lọ pa àwọn èèyàn ní church à ń wò pé bóyá yẹn wá bẹ́ẹ̀ ni ó ti wá tàn ká gbogbo ilẹ̀ báyìí mi ì tí ì rí ilẹ̀ Yorùbá kankan táwọn agbésùnmọ̀mí yìí ó ti jíyàn gbé ẹ̀yin aṣíwájú wa ẹ̀dẹ̀ ń wòran gbogbo ẹ̀yin tẹ́ pera yín lálágbára ẹ̀ ń wòran gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ tú síta kẹ́ ẹ má jẹ́ kí ìjọba retí sinmi kẹ́ ẹ máa pariwo lé wọn lórí páwọn ọmọ yín tí wọ́n kó kán bá yín kó wọn kẹ́ ẹ pariwo ariwo abẹ́ ẹlẹ́lẹ̀ ń pa a ti ṣèwọ́de ọjọ́ mélòó a ti dákẹ́ lórí ẹ̀ ìyẹn ti lọ bẹ́ẹ̀ náà nìyẹn àbí ẹ̀rù ń bà mí mo rò mi ò ríro mi ò lè sùn mi ò lè wo torí pé bí gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ gan kò jẹ́ ká lójú oorun bí gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ kò jẹ́ ká lójú oorun bá a lè rìnrìn àjò wọ́n pè wá síṣẹ́ lọ́nà tó jìn a lè lọ èèyàn wa tó bá ti ń gbé bí káwọ mọ́tò méjì ká tó débẹ̀ gan a lè lọ kí wọn bẹ́ẹ̀ni tí ìbá ṣẹlẹ̀ ń bẹ̀ kán dúró sọ́hùn kán máa fi ṣe tara wọn ni bí bàbá èèyàn kan ń gbé lọ́nà Èkìtì l'Óǹdó lásìkò yìí wọ́n bá ló kú àwọn tó wà ń bẹ̀ la máa ní kán ṣòkú nítorí ìbẹ̀rùbojo àwọn agbésùnmọ̀mí bí bàbá èèyàn kan ń gbé ní Abẹ́òkúta tó jọ́mọ Oǹdó ni wọ́n bá pè pé bàbá ẹ̀ kú á láwọn tó wà ní sáìdì òun ni kí wọ́n ṣe òkú ẹ̀ kókù má bàa di rẹpẹtẹ kí bàbá kú kọ́mọ má lè débi òkú bàbá ẹ̀ lórí ìbẹ̀rùbojo àwọn agbésùnmọ̀mí ṣé bá ṣe máa bá lọ rèé ṣé bá ṣe máa bá lọ rèé ẹ torí Ọlọ́run ẹ̀yin alágbára wa ńlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin olóògùn gbogbo ẹ̀yin onífá aláwo ó ti ń pẹ́ jù tó ń ṣẹlẹ̀ yìí ti ń pọ̀ jù àti ẹ̀gbọ́n táwọn aṣíwájú ẹ̀sìn táwọn yẹn ò tiẹ̀ rí nǹkan kan ṣe sí àní tó ṣẹlẹ̀ yìí sẹ́ ó ti jẹ́ ká mọ̀ irú ẹ̀tànjẹ tẹ́ ẹ ti ń tàn wá jẹ látọjọ́ tó ti pẹ́ ẹ̀yin adarí ẹ̀sìn yẹn ẹ fẹ́ lè sọ wípé ẹ̀yin àtọlọ́hun lẹjọ́ ń jẹun ẹ fẹ́ lè sọ wípé oorun tẹ́ ẹ sùn láàárọ̀ yìí tẹ́ ẹ fi jí ẹ̀yin àtọlọ́hun lẹjọ́ sùn lẹjọ́ jí ẹ sọ wípé ẹ lè sòkè dilẹ̀ kí lẹ wá rí ṣe séléyìí o ilẹ̀ Yorùbá ti ń laná ilẹ̀ Yorùbá ti ń hot iná ń jó nílẹ̀ Yorùbá ta ló fẹ́ bomi pa ẹ̀yin aṣíwájú ẹ̀sìn tá a gbàgbọ́ tá a wò pé kò sí nǹkan tó lè dé táwọn bàbá wa nínú Olúwa bá ti lè porúkọ Jésù tí wọ́n bọ́ Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run gbọ́ sí wọn lẹ́nu ni àṣẹ pé kò sáṣẹ lẹ́nu yín Ọlọ́run ò mọ̀ yín gbogbo owó tẹ́ ti gbà lọ́wọ́ owó ọrẹ owó ìdámẹ́wàá ibo lọ́lọ́run wà tẹ́ lọ kó fún àwa rò pé ń rọ́ Ọlọ́run ni tẹ́ ẹ ní dandan ní ìdámẹ́wàá tọ́lọ́run pa láṣẹ adẹ̀ ń san àdánwò dé báyìí a ò rí kókó yín ẹ tàn wá jẹ for many years látọdún tó ti pẹ́ ẹlòmíì báyìí gbogbo ọpọlọ ẹ báyìí ọ̀rọ̀ pásítọ̀ ẹ̀ ni ẹlòmíì ò dáhùwà nínú ara ẹ̀ àfẹlẹ́yìí tí pásítọ̀ ẹ̀ bá sọ àṣírí gbogbo yín ti tú báyìí sẹ́ ẹ̀ a lè bìlífù nínú yín mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìyẹn ti dàfí sẹ́yìn tẹ́gùn fi ṣọ àfi àwọn òpònú ọ̀dẹ̀ àwọn múgùn tán máa gọ̀kú lọ́sì máa nígbàgbọ́ nínú yín wípé ọ̀rọ̀ tẹ́ bá sọ bẹ́ẹ̀ náà lórí ẹ ń forúkọ Jésù parọ́ jẹun lásán ni ẹ ń forúkọ ànábì ẹ fi ń parọ́ jẹun gbá wa ni ẹ ní agbára kankan
ọ̀rọ̀ àwọn pásítọ̀ àti àáfàá ó ti fi hàn dájú wípé irọ́ lásán lẹ ń pa tàn wá jẹ. Tẹ máa ṣe wáàsí tó máa dàbẹ́ pé ká máa lá ẹnu yín, tó máa dàbẹ́ pé kí náà sọ̀kalẹ̀ látọ̀run nígbà tẹ́yìn pásítọ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí ní pé ṣìkìrà bàbá bòbò. Ká máa rò pé ajíbọ́lọ́hun sọ̀rọ̀ ní gbogbo nǹkan tẹ́ ń ṣe lọ́lọ́hun mọ̀ sí. Ọlọ́run ò mọ̀ yín o. Ẹ má parọ́ tàn wá jẹ mọ́ o. Ògúndélẹ̀ Yorùbá kò ságbára kankan tẹ́ ẹ lè sà. Gbogbo yín wá mórímù. Ẹ torí babẹ́ ilé yín. Tìtorí ẹ ti lówó tẹ́ lè fi fly away. Ẹ lè fly out anytime tó bá wù yín. Ẹ ti kó àwọn ọmọ yín dà sókè òkun. Kí Nàìjíríà dàrú, kógun dé, kẹ́yìn náà fẹsẹ̀ fẹlẹ̀ dúró sí. Ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn o. Béèyàn ò lè mú yín, Ọlọ́run á mú yín. Ẹ wòye èèyàn tán ti jí kó. Wọ́n pààyàn nínú chọ́ọ̀chì, ẹ̀jẹ̀ ṣàn nínú chọ́ọ̀chì. Tẹ́ ẹ bá máa wí, ẹ ní ká máa pẹ̀jẹ́ Jésù. Ẹ̀jẹ̀ Jésù tẹ́nì tí ń bá ṣẹlẹ̀ sí wa. Ẹ̀yin pásítọ̀ yìí, ṣé ẹ lè bá wa pe ẹ̀jẹ̀ Jésù yẹn ni? Àṣẹ wà lẹ́nu yín jà wá lọ. Kí gbogbo aburú tó ń ṣẹlẹ̀ yìí kó má ṣẹlẹ̀. Amúnidẹ́ṣẹ̀ ni yín. Ẹ ti tàn wá jẹ jìnnàjìnnà. Ẹ ti brainwash wa dànùdànù. Àti sásábẹ́ yín. Ogun ló dé sílẹ̀ Yorùbá yìí o. Ẹ rí nǹkan kan ṣe. Tó bá yá, ẹ tún máa wá jàjà ẹ̀sìn olórí burúkú kan. Àwọn àfáà òpònú kan. Torí kìí ṣe gbogbo Muslim ló sùn ló doríkodò. Kìí ṣe gbogbo wọn ní fún wọn jàn. Kìí ṣe gbogbo wọn lákatakítí. Àwọn ọlọ́pọlọ pípé tó jẹ́ Mùsùlùmí òdodo tí wọ́n ní ọpọlọ. Wọ́n wà tán against nǹkan tẹ́yìn alákatakítí olórí burúkú yìí ṣe. Ìjà ẹ̀sìn ti bá ti ń jẹ́ ìjà ẹ̀sìn lẹ máa jà. Pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣíṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà. Ìjà ẹ̀sìn. Bàbá Múfútì Ìwó yẹn. Wọ́n máa hùwà láìlọ́pọlọ. Gbogbo nǹkan tó fẹnu pè, òun náà ló ń ṣẹlẹ̀ yìí. Wọ́n máa hùwà láìlọ́pọlọ, wọ́n máa sọ̀rọ̀ yàfùnyàfùn káṣákáṣákáṣá, wọ́n máa jìjà ẹ̀sìn wèrè, wọ́n gbẹ́sìn rù kankankan. Ó rè kí lẹ rí ṣe sí bàbá Múfútì Ìwó. Ẹ bojú ẹ̀yìn, ẹ̀yin ló kàn. Fúlàní máa tó gbé yín láìpẹ́, àwọn agbésùmọ̀mí wọ́n máa gbé yín lọ. Wọn ò kú mọ́ Mùsùlùmí, wọn ò mọ́ Kìrìsìtẹ́nì. Ẹni tọ́wọ́ wọn bá ti tó kán máa wọ́ ọ lọ ni. Pẹ̀lú gbogbo orí burúkú ìwà tẹ́ máa ń hù jagajaga wérewère yẹn. Ẹ lọ ṣe wérewère yẹn dá lọ́gbà àwọn agbésùmọ̀mí. Torí ìkànnì yín, bàbá Múfútì Ìwó, àlàáfíà kan ò sí nínú ọ̀rọ̀ ẹnu yín, ọ̀rọ̀ àlàáfíà kan ò sí lẹ́nu yín, ìhùwà àlàáfíà kan ò sí nínú ayé yín. Bí ẹni pé a ò láwọn Muslim lára. Tó bá jẹ́ Muslim tí yín nìkan ló wà ní, níbi gbogbo Mùsùlùmí ṣe rí nìyẹn. Àwọn Mùsùlùmí tọ́pọ̀ lọ́wọ́ ò lọ bíi ti yín bàbá, wọn ò kí ń ṣe yánmayànmá tẹ́yìn ṣe yìí. Ókè òun ló ṣẹlẹ̀ yìí, èwo lẹ rí ṣe sí. Ilẹ̀ Yorùbá ṣáàláwà yìí. Ẹ wà nílẹ̀ Yorùbá, ẹ support Yorùbá. Ẹ̀yin lẹ kógun jà wá báyìí. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fa wàhálà àti ìdààmú fún wa nílẹ̀ Yorùbá wa yìí. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Ẹ rí bọ́lọ́run ṣe pín nígbà kòró. Ẹ rí nǹkan tọ́lọ́run ṣe nígbà kòró. Gbogbo àwọn olówó tán ti rò wípé mẹ̀kúnnù tálíkà lásán ní kòró apá, ó wá já torí olówó ló ti bẹ̀rẹ̀. Ṣé ìmọ̀pọ̀ Ọlọ́run wa yìí lágbára? Ẹ jáde ẹ gbà àwọn èèyàn wa tí wọ́n kó sígbèkùn, ẹ jáde ẹ gbà wọ́n síta. Bàbá Múfútì Ìwó, bẹ́ẹ̀ ṣe máa ń janu tẹ́ ń sọ bí ẹni pẹ̀yìn àtànábì lọ́jọ́ bí nínú ilé kan náà. Bí ẹni pẹ̀yìn àtànábì lẹ́jọ́ ń sùn lẹ́jọ́ ń jí. Ẹ porúkọ ànábì báyìí. Tànábì bá gbọ́ ti yín, tó bá jẹ́ lótìtọ́ lẹ jẹ́rìí jó ànábì. Kẹ́ wá bá wa gba àwọn ọmọ tó wà nígbèkùn sílẹ̀. A gbọ́ pé ẹ dá security sílẹ̀. Security oníbọn náà lẹ dá sílẹ̀. Ṣádarí ẹ̀sìn ń gbébọn. Nígbà tí ò sáṣẹ lẹ́nu yín tẹ́ lè bọ́ lọ́hùn sọ̀rọ̀, ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù nínú ayé yín.
ẹ máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin nìkan ẹ̀yin ni pa Ọlọ́run, ẹ̀ ń dá wàhálà lẹ̀, ẹ̀ ń dá, kò sí àlàáfíà kan nínú gbogbo ọ̀rọ̀ ẹnu yín, òun ló délẹ̀ yìí. Ẹ dìde o, ẹ lọ bá wa gbà àwọn tó wà láhàámọ́ sílẹ̀. Gbogbo ẹ̀yin pastors onírìkúrì oníranwèrè, ẹ ṣe dìde báyìí. Èmi ò rí irú pé èèyàn Ọlọ́run tòótọ́. Ọmọ kan sọ̀rọ̀ ní TikTok ń bẹ̀ yẹn, wọ́n lé ọmọ yẹn mú kiri, wọ́n ló sọ̀rọ̀ sí bàbá Adébóyè kó lọ bring down fídíò ẹ̀, wọ́n lè ṣe léṣe, wọ́n lè rán aya assassin sí. Kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó máa jáde sí àwọn òjíṣẹ́ Ọlọ́run. Tẹ́ ẹ bá pààyàn ṣe lè jiyàn ni, gbogbo wa máa kú lọ́jọ́ kan, awálé ayé yìí ni kò sẹ́ni tó fẹ́ ju sáyé. Ẹni wọ́n ń sọ̀rọ̀ sí yín, ẹran aya assassin kan lọ pa wọ́n, ẹni tá a pa ikú ló máa kú, ẹ̀yin gan tẹ́ ẹ pa wọ́n ń kọ́, ebẹ́yìn náà máa padà kú ni. Ẹni tẹ́ ẹ pa ti lọ, ṣé ẹ mọ bí ìgbẹ̀yìn tọ̀dọ̀ yín gangan ṣe fẹ́ rí? Ẹ̀yin ìka ọ̀dájú gbogbo yìí, kí bá tiẹ̀ dùn mí bí kò ṣe wípé ẹ̀sìn tẹ́ ti fi kó wa ní pápámọ́ra, tẹ́ ti fi kó wa nígbèkùn. Àwọn tó jẹ́ ìṣẹ̀ǹbáyé tiwa náà nílẹ̀ Yorùbá yìí, àwọn náà bí wọ́n gbàbọ̀dè ni, bí wọ́n ti ṣe àwọn alálẹ̀ ni, bí wọ́n ti jẹ nǹkan tí ò yẹ kán jẹ, nítorí alálẹ̀ Yorùbá kò fẹ́ mà dàrú. Alálẹ̀ ilẹ̀ Yorùbá wa kò fọ́ dàlẹ̀, ilẹ̀ alálẹ̀ Yorùbá kì í gbọ̀dàlẹ̀. Ẹ̀yin alágbára gbogbo, ẹ dìde, ẹ jí gìrì, ẹ dìde, ẹ jí gìrì. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá òtítọ́, tó bá yẹ pé lótìtọ́ lágbára wà lọ́dọ̀ tiyín náà, àsìkò yìí la máa mọ ogun ti wọlé Yorùbá o. Ogun ò kó Yorùbá nígbà ayé àwọn baba ńlá wa, gbogbo wọn jà fitafita, wọn jà takuntakun nígbà tí ìfẹ́ wà láàrin wọn, tán fìmọ̀ ṣọ̀kan. Ẹ dìde, tó bá jẹ́ yín náà àti ọ̀dọ̀ ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá yìí láti rí ìtúsílẹ̀ látọwọ́ àwọn Fúlàní yìí, àwọn agbésùmọ̀mí yìí, ẹ rí i pé gbogbo ọmọ aládé ló máa doníṣẹ̀ṣe. Ọlọ́run kan náà ni gbogbo wa jọ ń sìn, bóníkálukú ṣe ń pé képe tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀rọ̀ ẹbọ kọ́, ọ̀rọ̀ ògùn kọ́, kẹ́nìkan má pẹ nìkan lẹ́lẹ́bọ rárá, nǹkan tó níkálukú bá mọ̀ láti fi pe Ọlọ́run ẹ̀ ni kó máa pè é. Wọ́n rúbọ sọ́lọ́run nínú Bíbélì, ó dẹ̀ tẹ́wọ́ gbẹbọ wọn, ẹbọ Kéènì àti Ébẹ́l. Kí la wá ń bá ká? Ká wá fi ìmọ̀ táwa mọ̀ lọ́kàn ara wa, ká wá fi máa tan gbogbo ayé jẹ. Ojú yín mọ́ báyìí, Ọlọ́run kò tí ń wrong lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ẹ rí nǹkan kan ṣe sí, ọ̀bẹ ti bàdí yín. Ẹni tó bá bá wa jagun nílẹ̀ Yorùbá yìí, tó bá wa ṣẹ́gun, òun ló lórí, òun náà la ó máa gbóṣùbà wa fún. Àwọn wòlíì yẹn, àwọn wòlíì èké, kì í ṣe gbogbo wòlíì o. Àwọn bàbá kan wà nínú Ọlọ́run tí wọ́n rọra jókòó ara wọn jẹ́, tó jẹ́ pé nǹkan tán bá sọ kọ̀ǹfàmù ni, wọn ò pera wọn ní nǹkan tán jẹ́, nǹkan tọ́lọ́run ò bá fi wọ̀n wọn kì í sọ. Ṣùgbọ́n àwọn àṣà jẹun, àwọn aforúkọ Jésù parọ́ jẹun, gbogbo nǹkan tó jù wọn ò rí náà máa sọ, nǹkan tó jẹ́ náà máa pera wọn. Ìkà ló ń gbénú wọn, abẹ́ṣẹ̀ṣe náà ń sá sí, àfọ̀ṣẹ olúgbòhùn náà máa wá káàkiri. Wọn ò ní nǹkan kan, wọn ò dẹ̀ ní jókòó ara wọn. Wọ́n ń bá àwọn ìríjú Ọlọ́run náà ń bà lórí jíjẹ́. Àwọn pásítọ̀ fèkì, àfáà fèkì, wọn ò jẹ́ ká mọ òtítọ́, wọn ò jẹ́ ká mọ pásítọ̀ òtítọ́, wọn ò jẹ́ ká mọ àfáà òtítọ́. Ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́, ẹ ti fẹ̀tàn irọ́, ẹ ti fi kó wa mọ́ra.
ilé tá a dẹ̀ fi tọ́mọ ìrì ló máa wó. Bá a bá fi tọ́mọ lé fógún ọdún ìrì á wó dànù lọ́jọ́ kan. Ìrì tí ń wólé rọ̀ yín báyìí àbírì òwò. Agbára wo lẹ ti ẹ̀sà? Ẹ̀sà agbára kan náà kí gbogbo wa rí. Ìgbà tó yẹ pé jà ìsìnlẹ̀ máa jà káàkiri. Ẹ jókòó kẹ́ ẹ ronú pé tí ìṣòro bá dé báwo la ṣe lè bọ́ lọ́wọ́ ogun. Ẹ fẹ́ múra sí i. Àáfàá tó níyàn máa mú ni ọmọ ẹ ò ní jẹ tírà. Ní nǹkan tí àwọn agbésùmọ̀mí yẹn tí wọ́n lé sílẹ̀ fún wa báyìí tó bá di tàtàtàtà gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọwọ́ lẹ́rán yìí gbogbo yín lẹ máa fara kááṣá. Ẹ kàn fi rọ́tàn wá, ẹ kàn fi rọ́tàn wá. Òun ló délẹ̀ báyìí ilé irọ́ wó. Ojú tì yín ẹsẹ̀ yín wọ́lẹ̀ gẹ̀rẹ́gẹ́. Ẹ rí nǹkan kan ṣe ó yẹ kẹ́ ẹ fọwọ́ bojú ni. Tẹ́ ẹ bá tún jáde síta sẹ́ ní social media tẹ́ tún sọ pé Olúwa wí pé iná Ọlọ́run á dáhùn lára yín. Gbogbo ẹ̀yin òpùrọ́ òṣì. Tọ́lọ́run ò rírí, tọ́lọ́run ò mọ̀ yín, tẹ́ ẹ ti fẹ̀ṣẹ̀ sá, tọ́lọ́run tí ẹ ti fi ẹ̀ṣẹ̀ balé ayé ara yín jẹ́, tọ́lọ́run ò tiẹ̀ dá yín mọ̀, tẹ́ ń parọ́ fún wa pé ẹ jẹ́ bákan wájú Ọlọ́run. Gbogbo yín pátá lẹ máa bógun lọ, tẹ́ ẹ bá lajúlẹ̀ tógun kó wa, tógun wọlé dé. Bó ṣe rí nígbà ayé inú àlò ṣe máa rí. Tí kún omi dé, tí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ pátá tómi gbé wọn lọ. Bóyá máa rí fún yín nìyẹn. Gbogbo ẹ̀yin onírọ́ àforúkọ Jésù, àforúkọ Muhammad parọ́. Gbowó. Àìmọye ẹni tẹ́yin àfáà yẹn ti bà láyé jẹ́. Ẹ̀yin àfáà onírọ́. Àwọn pásítọ̀ onírọ́. Gbogbo ọmọ ọlọ́mọ tó bá fáìn. Ọ̀dọ̀ wọn lẹ ti máa rí. Ìyàwó níyàwó tó bá ṣòro wọ́dọ̀ wọn, ó bá lówó lọ́wọ́, wọ́n á fòògùn dè mọ́lẹ̀, wọ́n á gba gbogbo nǹkan tó ní, wọ́n á gbà ìyàwó lọ́wọ́ ọkọ. Ẹ ti dalé onílérú jìnà. Ṣérú yín lẹ wá sọ pé kọ́lọ́run mọ̀ yín. Àṣírí yín ti tú. Ẹ̀yin ọba wa, ẹ ǹlẹ́ ń bẹ̀ kábíyèsí o. Mo wólẹ̀ forí adé o. Ẹ̀yin ọba, bẹ́ẹ̀ náà ni ká má rí ọba kankan tó tiẹ̀ máa jáde sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀yin ọba náà, ẹ mórí mù. Ẹ̀yin bàbá wa tá à ń wò. Bí ìran Yorùbá ṣe ń ṣe àpọ́nlé ọba tó. Ọba tó tó bí aró, ọba rẹ̀ bí òsùn. Tá a bá gbọ́ wípé ọba kan ń bọ̀ nínú àwọn paramount ruler wa, pàápàá àwọn ọba kéékèèké, a máa sá, a máa rá bàbá, a máa yí ńlẹ̀ forí adé ni. Tá à ń pọ́n yín lé. Ogun wá wọlé báyìí, ó bẹ̀rẹ̀ sí ní kó yín lọ́mọ. Ẹ̀yin ọba yẹn ẹ̀sán kankan. Àfi ọba kan ṣoṣo tí mo rí tó bá dẹ̀ jẹ́ wípé ẹ̀yin èèyàn ẹ tún rí míì, bóyá kẹ́ tag mi ní comment section kẹ́ jẹ́ kí n mọ̀. Ọba yẹn, ọba Abẹ́òkúta, ọba Ìlàọ̀, ìyàwó ẹ̀ ni mo rí tó tẹ̀lé àwọn ìyá tí wọ́n lọ ṣètùtù lólúmọ. Ìyàwó ọba Ìlàọ̀ Abẹ́òkúta. Ẹ̀yin ìyàwó ọba tó kù àmàrí yín. Ẹ̀yin ọba wa ẹ̀ máa jáde sọ̀rọ̀, ó ń tẹ́ yín lọ́rùn bọ́n ṣe ń kó wa yìí. Kò sí wàhálà ń bẹ̀. Màkàn lóye ń kàn. Tẹ́ ẹ bá rò pé kó lè kàn yín, ṣe bọ́ lọ́hùn ni. Ọba tí ń lé ní tí kì í kò ń lé ní kó tó bá ní. Ṣẹ́kún báyìí lọ́lọ́run mi máa mú yín báyìí tó máa fà yín láwọn báńdíìtì lọ́wọ́. Torí ẹ ò bìkítà fẹ́mi àwọn tẹ́ ń jẹ ọba lé lórí. Ẹ ò bìkítà fún wa rárá. Bàbá lè kú ká kú, tógun bá lè dé kó dé. Ẹ ò ní rọ́nà sá lọ nígbà tẹ́ bá lè fẹ́ sá lọ. Ẹ ò jáde kẹ́ sọ̀rọ̀. Ikú ń pa kúkúrú, ń pa gígùn, ó sì di pé wọ́n ń wọ ilé lọ gbé ọmọ lábẹ́ òbí ẹ̀. Ó sì di wípé wọ́n ń gbé èèyàn láàrin ìgboro. Torí pé tẹ́yìn bá fẹ́ jáde, èrò lẹ́yìn yín rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ bíi kọmíṣánná. Ó ní ò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀, kẹ́ ẹ lè jà, kẹ́ ẹ lè sọ̀rọ̀ akin jáde fún àwọn ọmọ ìlú yín tó ń kó.
ọba tó jọba tán tó wá pe gbogbo ìlú jọ tó ní kán mú dà léhun lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí nípa gbogbo àwọn èèyàn tó jọba lé lórí, ó wá kẹni tó máa ṣe kábíyèsí fún láàfin, ó kẹni tó máa ṣe kábíyèsí fún yín láàfin. Ẹ lajú yín sílẹ̀, ẹ jẹ́ kán run wá tán nílẹ̀ Yorùbá. Ẹni tẹ́yìn náà fẹ́ ṣèjọba lé lórí, tẹ́ fẹ́ jọba lé lórí, ẹ ti ẹ̀ kọ́kọ́ péjọ kẹ́ ẹ wò pé kí ló fa wàhálà àti ìdààmú yìí, kí ló dé tí àwọn agbésùmọ̀mí wọ ilẹ̀ Yorùbá wá, kí ló ṣẹlẹ̀? Ìgbà tó jẹ́ wípé gbogbo ìṣẹ̀ṣe wa kò sí eléyìí tọ́pọ̀lọpọ̀ ọba míì mọ̀, wọn ò mú yín wọ̀ pè bí, bẹ́ẹ̀ bá wọ̀ pè bí ẹ ò lè yẹ ọjọ́ tó yẹ kẹ́ ẹ lò ń bẹ̀. Ìran Adékànbí ló ń jọba, ìran Ọbákànmí wọ́n ti torí owó lé wọn dànù. Tẹ́ni tó ba ò bá dẹ̀ tọ́ sí, tí fáwọ̀mù tálálẹ̀ ò fọwọ́ sí, tó bá gorí àpèrè nílẹ̀ Yorùbá yìí, bí ìlú ṣe máa rí náà rè, ìlú ò ní tùbà, ìlú ò ní túṣẹ. Gbogbo ẹ̀yin afọbajẹ tẹ́ gbàbọ̀dè fún wa pátápátá, gbogbo yín pátápátá ẹ máa jìyà. Ọlọ́run á fojú gbogbo yín gbolẹ̀ pátápátá, tó jẹ́ wípé torí owó ẹni tó bí ẹ̀ bá gbójú òun lẹ fi ń jọba, owó lẹ fi ń jọba, kì í ṣe nítorí pé àlàáfíà ìlú mọ́, kò ń ṣe wípé nítorí tí ká fi èèyàn tó tọ́ lóyè joyè kílù lè tùbà kó lè túṣẹ, kò ń ṣe nítorí kílù lè tùbà kó lè túṣẹ. Ó dá mi lójú pé gbogbo ẹ̀yin ọba yẹn, ìtọ́lọ́run yàn sípò nínú yín ò pọ̀, ìtàwọn afọbajẹ torí owó yàn òun ló pọ̀. Tó bá jẹ́ ẹ̀yin tọ́lọ́run yàn sípò pọ̀ ni, ìlú ò ní máa dàrú bó ṣe ń dàrú ìkẹdẹ̀ fọwọ́ lẹ́rán kẹ́ máa wò. Ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí táwọn alálẹ̀ dẹ̀ máa gbà lọ́wọ́ yín. Ẹ dákẹ́, ogun tẹ̀yìn wọlé, ẹ ò so ohunkóhun. Ẹni tó bá lè kú kó kú, ẹni tó bá lè kú kó kú. Àdànkì àkọ́kàn yín lẹ fi ṣe, kò sí wàhálà. A ti wá rí gbangba dájú báyìí pé ààrẹ ní fẹ̀yìntì tó ju Ọlọ́run lọ. Ọlọ́run náà la dẹ̀ máa ké pè báyìí kó wá gbà wá sílẹ̀, torí wàhálà dé, ogun dé, ogun ti dé sílẹ̀ Yorùbá. Ogun ajínigbé yìí ó ti dé láwọn tí wọn ò ní bẹ̀rù Ọlọ́run, láwọn tó jẹ́ wípé Ọlọ́run tí wọ́n tó gbàgbọ́ ni wọ́n tún ń porúkọ ẹ̀, wọ́n bá máa dúnbú èèyàn, tó ń dúnbú èèyàn bí ẹni pa ẹran. Àwọn tí wọn ò láàánú, wọn ò bẹ̀rù Ọlọ́run, wọn ò bẹ̀rù èèyàn, ara ò dẹ̀ ṣe yín bákan. Ẹ̀yin adarí, ẹ̀yin ọba wa, àbẹ́ kì í wo fídíò ni, ṣé kì í wọ social media ní irọ́ ni gbogbo nǹkan tó ń lọ lẹ́mọ̀. Ẹ sọ̀rọ̀ sí ni gbogbo bọ́n ṣe ń ju ọ̀bẹ sí ọmọ èèyàn lọ́rùn. Ẹrù oṣù 9 táláboyún finú ẹ̀rù dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run, tí wọ́n dẹ̀ ń kọ̀bẹ bọ̀ wọ́n lọ́rùn bí ẹran, bí ìgbà tó ń padìyẹ. Kó má ta yín lára kẹ́ ẹ má sọ̀rọ̀ tẹ́ dẹ̀ mórímù tẹ́ dákẹ́, kò sí wàhálà. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn, tí yín ń bọ̀. Tó bá jẹ́ mẹ̀kúnnù ni wọ́n sì ń gbé, tó bá yá olówó afara kó ń bẹ́ẹ̀, ẹ̀yin tẹ́ dipò mú, ẹ̀yin náà afara kó ń bẹ́ẹ̀. Ọba mi òkè, ọba tó ń pinre tó ń láre ni, kò dá kan kò pín kan jù kan lọ rí. Ó lè máa ṣẹlẹ̀ sí mẹ̀kúnnù sìn, ṣùgbọ́n tí yín bọ̀, ẹ máa retí. Tó yẹ ká ti rí ọba, kí ọba, gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá kan ti jáde, kan ti sọ̀rọ̀, kan ti bá àwọn ìjọba sọ̀rọ̀, ẹ ti jẹ dòdò, ẹnu yín ò gbòdodo. Tó bá yá máa fẹsẹ̀ halẹ̀ gántá kiri, petition wèrè náà mọ̀ ọ̀kọ́ kiri. Ikú wọlé dé báyìí, ẹ sọ̀rọ̀, ogun wọlé dé báyìí, ẹ rí nǹkan kan ṣe. Ibi ẹni tó bá bú wọn, tó bá sọ̀rọ̀, tó bá ṣe kinní kan lọ́ máa lé mú kiri. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn, tí yín ń bọ̀, tí yín náà ń bọ̀ lọ́lọ́run wí. Ṣe bá ra àwọn èèyàn ò ta.
so mo pàlù fún yín ẹ̀yin ọba wa, ẹ lajú yín sílẹ̀, ẹ lajú sílẹ̀ kẹ́ jẹ́ kógun kó wa. Mi ò rọ́bá fín o, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ òun. A ti dákẹ́. Ọjọ́ mélòó la fẹ́ dákẹ́ gbà? A ti dákẹ́, àlàbọ̀rùn ti dẹ̀wù fún wa. Gbogbo ẹ̀ ti di woro sí woro, ó ti di kọ̀rọ̀ sí kọ̀rọ̀. Ó ti di kó lórí dorí mú. Ibo la mọ̀ tá fẹ́ rìn sí? Ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin bàbá wa, tó jẹ́ pé tí ẹ̀rù bá ń bọmọ láti ta tó bá wọlé, á máa rántí pé òun ní bàbá ńlé, tó bá wọlé ọkàn ẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ni. Ọkàn gbogbo wa ò balẹ̀ mọ́. Ọkàn gbogbo wa ò balẹ̀, a ò lè sùn ká fojú lé irun. Ẹ̀yin ìjọba wa gan, ẹ ti sọ wá di kòròfo. Ẹ̀yin ìjọba wa, kí báńdíìtì tó máa gbáwọn èèyàn pa, lẹ́yìn gangan ti pa wá sára. Ẹ rí nǹkan tí ìlú dá, ẹ rí nǹkan tẹ́ sọ̀lú dá mọ́ wa lọ́wọ́. A ò lè jẹ, a ò lè mu bó ṣe wù wá mọ́. Oríṣiríṣi àjálù àdánwò ló ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ nínú ilé ẹni. Gbogbo ilé tó ń dùn ti di ilé ẹkún, ti di ilé tó ń kan. Ẹnìkan ní ojoojúmọ́ làwọn èèyàn ń kú. Mo ní àwọn èèyàn ò ṣe ní kú. Ọlọ́run kọ́ ló ń pa wá, Ọlọ́run òróró. Ìlú tá a bára wa àtàwọn adarí wa, àwọn náà kúkú ń pa wá. Ẹ̀rẹ́ mi tàwọn aṣíwájú wa bó ṣe ń gùn kọrin kése. Ẹ wo bẹ́ẹ̀ mi ṣe ń ṣòfò kiri ìgboro. Àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin kàn ń kú bí adìyẹ. A tún fi bí yín torí àlágbára tá a fẹ́ sà. A ti mọ̀ pé bá a sọ̀rọ̀, ẹni kan gbé wa sínú túbú, ẹni kan lọ pa wá, ẹni kan lọ jẹ́ẹ̀lì wa. A dẹ̀ fi yín sílẹ̀ fún Ọlọ́run. A tún mú mọ́ra, báńdíìtì tún dé. Ẹ tún sì ń wòran, kò dẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn. Tá a bá sọ pé gbogbo ìlú ló ń ṣẹlẹ̀ sí, àwọn orí àwa mẹ̀kúnnù yìí náà ni gbogbo ẹ̀. Ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ sọ lé ayé wa dà? Ọ̀pọ̀ ọkọ ló ti sá nílé nítorí pé kò lè gbọ́ bùkátà mọ́. Ọ̀pọ̀ obìnrin ló ti dolóṣó, láti bí olóṣó wọ́n ti lò wọ́n. Nígbà tó jẹ́ wípé èló là ń pa lójúmọ́ tó jẹun, tó ká bùkátà wa. Èló là ń pa? Àdẹ̀mọ̀jó oúnjẹ lọ, torí owó tá à ń rí kò kọjá oúnjẹ. Àwọn tó ń ṣiṣẹ́ oṣù gan, tí wọ́n bá gbowó oṣù, kán tó gbowó oṣù, gbèsè ti pọ̀ lẹ́rẹ̀ẹ́rẹ́. Àánú àwọn oníṣẹ́ oṣù yẹn tiẹ̀ máa ń ṣe mí. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n á sanwó létì, onílé á gbógun tì wọ́n. Ìgbà tó nílé náà fẹ́ jẹun tó jẹ́ pé ilé tó kọ́ náà ló gbójúlé láti fi jẹun. Ẹ̀ ń fara ni wá, ẹ̀ ń fìyà jẹ wá, ẹ̀yin ìjọba. Ẹ mọ iye tí wọ́n ń ta báàgì sìmẹ́ǹtì kó tó di pé ìjọba yìí ó gorí àléfà. Wọ́n ń ta báàgì sìmẹ́ǹtì ní 3,000 naira. A tún ló hán, ọ̀pọ̀lọpọ̀ òrìlé kọ́. Ẹ mọ iye tó dà ń sí 13,000 naira ní báàgì sìmẹ́ǹtì. Ẹ jọ báwo la ṣe fẹ́ kọ́lé? Báwo la ṣe fẹ́ kọ́lé? Ẹ ṣàlàyé fún wa. Láti 2023 nílé onílé ò ti wùn mí gbé mọ́. Single mother ni mí. Ilé onílé ò wùn mí gbé mọ́ láti 2023. Mo sáré, mo làkàkà, mo sáré tété. Èmi àtàwọn ọmọ mi febi panú títí, a sọ́fà títí. A rówó kójọ, a lọ ralẹ̀. Ilẹ̀ ń wà níbi tá a bá ń dàn ẹ̀ sí. A rò pé kíákíá bá ṣe rówó ralẹ̀ la ṣe máa rówó kọ́lé ni. Ìgbà tíjọba yìí ti dé, gbogbo ẹ̀ bọ́rẹ́lẹ̀ mọ́ wa lọ́wọ́. A ní ká ṣèrú máa ń pa lọ́sẹ̀ ká máa rí un gbé, ká máa rí un sùn, káyé sanwó ilé kó nílé yé kanlẹ̀kùn wa lọ, kanlẹ̀kùn wa bọ̀. A mà lágbára, kò tiẹ̀ wá ságbára kankan rárá. Àwọn iṣẹ́ tá à ń ṣe tán ń pè wá sí, ṣe bó dìgbà tán bá lówó kan tó pè wá. Mò ń gbèrú máa ń pa lọ́sẹ̀ àti sanwó ẹ̀ lọ́dún àdógún 300,000. Ẹ ti ẹ̀rọ tàwa single mother wa tá lẹ́nìkan tá lọ́kọ, tàwọn obìnrin tó pọ̀ jàǹtìrẹrẹ, because ẹ ti láwọn ọkọ wa dànù nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ kú níbi wàhálà ìlú yìí tí òrí kan ṣe kan. Àìmọye àwọn tán pokùnso, àìmọye àwọn tán bẹ́ sómi. Ẹ̀yin ìjọba yẹn dẹ̀ dájú. Dẹ̀ bá wa ṣètò kára dẹ̀ wá. Gáàsì tá à ń fìlì ní 250 naira, ó ti di 2004.
nǹkan tó jẹ́ wípé a ò lè lò fọ́sẹ̀ kan, afẹ́fẹ́ lásán, gbogbo ìlú ti dé onínági, ẹ kàn ń sọ́fà wa, ẹ̀ ń fi wá jìyà, ẹ dẹ̀ lẹ́ ń ṣèjọba lé wa lórí. ṣé ẹ ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin ò kí ń ronú ni? ẹ mọ̀ pé nìkan wà lókè tó ju gbogbo wa lọ. kírètì ẹyin 2000 naira ní 18 kó tó di pé ìjọba yìí dé. ẹ mọye tí kírètì ẹyin dà báyìí 6000 naira. ọmọ mẹ̀kúnnù ò lè jẹyin mọ́. àwọn ọmọ yín náà ń jẹyin, náà ń gbádùn, náà tún fowó gbólóṣó, náà ń ṣe falafolo kiri, náà ti kọ́ńtírì kan dé kan. ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. ẹ̀yin nìyẹn o, Ọlọ́run ọba nìyẹn. mẹ̀kúnnù ò lè rán ọmọ skul mọ́. gbogbo àwọn ọmọ wa pẹ̀lú tiraka la fi ń rán ọmọ léèwé tẹ́lẹ̀. ẹ tún dé, ẹ tún fowó kánwó ilé ìwé, ẹ tún fowó kánwó skul. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò lọ skul mọ́. ìgbà tí wọn ò lọ skul mọ́ ló di kán máa górí, kán máa gọ́rùn káàkiri. ẹ sọ àwọn ọmọ dìdàkudà mọ́ wa lọ́wọ́. ṣèbọ́mọ tó bá kàwé á ní ọpọlọ. ṣégbà tó bí ó ì tí ìròwó jẹun ló fẹ́ rán ọmọ skul? ẹ mú gbogbo ọ̀rọ̀ skul ẹ kojú bọ̀. ẹ gbówó lọ́wọ́ skul. ìgbádùn wo gan-an la wá ń gbádùn nílùú Nàìjíríà yìí gẹ́gẹ́ bí citizen? ẹ̀yin ìjọba ẹ̀ ń fara ni wá lára, ẹ tún wá kó bandits wọ̀lú wá kó máa wá pa wá. torí pé tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ ti wá solution látìgbà tí ogun bandits ti délẹ̀ Yorùbá yìí, tó ti bẹ̀rẹ̀ sí ní pa gbogbo èèyàn. ẹ mọ tó ti wà ní Nàìjíríà tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò dànù. ẹ wò pé kò kàn yín àbí? ẹ wò pé a ò lè mú yín, kò sẹ́ni tó fẹ́ mú yín. a ò lè mú yín lóòótọ́, but ẹnìkan wà lókè tó ju gbogbo wa lọ. ẹ ti ẹ̀ rántí pé ẹ máa kú lọ́jọ́ kan. ìnira yìí ti pọ̀ jù. oníbàárà wa pọ̀ lọ rẹ́rẹ́rẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni pokùnso, ẹni bẹ́ sómi lórí bí ọ̀rọ̀ Nàìjíríà yìí ṣe rí, tí gbogbo nǹkan ò rọgbọ. ẹ ti ẹ̀ ṣàánú wa. ṣẹ́yìn ò mọ̀ pé yà ń jẹ èèyàn ni? ẹ mọ̀ pé yà ń jọmọ ẹnìkan bámúbámú ni mo yó. gbogbo àwọn owó tó yẹ kẹ́ ẹ fi súnlù wa ṣe, ẹ kó wọn lọ sókè òkun, ẹ lọ rú dànù síbẹ̀. a ó gbà lọ́wọ́ aláìnífẹ́ni tó ní. láwọn tí wọ́n ní ànító àníṣẹ́kù, wọ́n á tún máa fowó wa ṣararindín. torí tẹ́ ẹ bá ru owó ọ̀hún lọ, bẹ́ẹ̀ bá fòṣánlẹ̀ tẹ́ ẹ bá kú, kò sẹ́ni tó ń béèrè owó tí ẹ ò fẹ́ kí wọ́n mọ̀ kẹ́ tó kó lọ. òun làwọn fi ń túlù wọn ṣe. ẹ̀ẹ́dẹ̀ yí padà, ẹ̀ẹ́dẹ̀ ronú. ara ní everybody. ara ní everybody. ẹ̀rọ tàwọn obìnrin tọkùnrin ń dọmọ sílẹ̀ fún, tí wọ́n ń sọ́fà kó kan yín. bá a délé yín, ẹ lè ṣe wá lóore. bá a ṣiṣẹ́ fún yín, ẹ ò lè compensate wa. nígbà tẹ́ bá ń campaign lọ́wọ́ nìkan náà la lè rí yín. tẹ́ bá ti campaign tán, ó ti parí, àwòtó ẹnu ọ̀nà yín dé mọ́. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ẹ láàánú, ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ mọ̀ pé lọ́jọ́ kan Ọlọ́run máa dé. tápá ò ní ṣe gbé, tẹ́sẹ̀ ò ní ṣe gbé. tẹ́ máa wá dàbẹ̀ gbé. bó ṣe nǹkẹ́ pẹ́ láyé tó, bó ṣe nǹkẹ́ fàjùlọ hàn wá tó, bó ṣe ń kí ìtọ́jú yín kó jẹ́ abroad ló wà tó, Ọlọ́run ò dẹni sí ò lè mú ẹ máa kú lọ́jọ́ kan. ọmọ mẹ̀kúnnù ò ṣáà lówó láti lọ sí abroad. ikú ń pọ ọmọ mẹ̀kúnnù bí adìyẹ. ẹ ò ṣàwọn hospital tó jẹ́ wípé kí nǹkan sáré ṣẹlẹ̀ báyìí kan ti sáré rù wá débẹ̀. bẹ́ẹ̀ dé bí èèyàn kan dákú, tán bá ní kán sáré gbé dé hospital, ìgbà tán bá débẹ̀ wọ́n á ní kò sí bed. níbi tí wọ́n ti ń ṣe kinní, ibẹ̀ lẹni náà á kú sí. mọ́tò ò lè gbáàyàn kárẹ́ni tó máa sáré ràn lọ́wọ́ nílùú tá a bára wa, torí ẹni tó bá súnmọ́ bẹ̀ á tún kó sẹ́jọ́. àìmọye aláìṣẹ̀ aláìrò lọ́gbà ẹ̀wọ̀n, ẹ kàn ń jayé bí ẹni jẹṣu, ẹ ń fayé wa gbá géèmù, ẹ fi wá ń ta tẹ́tẹ́. ẹ níbẹ̀rù kan bó ti wù ú mọ́. ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. ẹ tún wá nǹkan tẹ́ ẹ ṣe tì. petrol wọ́n rà 65 naira ní, ó ti di 14 báyìí. lórí kíni? ẹ ń fún wa níná. epo tábà tún máa fi ṣe business, ẹ tún sọ di nǹkan mọ́ wa lọ́wọ́.
1 litre epo petrol nsìn is 1,400. Tẹ́lẹ̀ à ń rà ní 165 naira. Ẹ jọ̀ọ́ ṣé ìyẹn náà pọ̀ jù? A ò lè ra gáàsì fi dáná. Gbogbo nǹkan la ò lè agbára láti ṣe mọ́. Gbogbo nǹkan la ní agbára láti ṣe mọ́. Ẹ múlé ayé ẹ fi sú wa. Wọ́n bá tiẹ̀ dẹ̀ ní kú ń bọ̀, ẹ̀rù ò bà wá mọ́ nítorí pé ilé ayé ti sú wa already. Àwọn oníṣẹ́ oṣù mo pity wọn, mo pity ara tèmi náà. Kí ló dé? Ibo là ń lọ táàrọ̀ kọ̀? Ṣé omi àánú ti ṣàn dànù ni lójú yín tí ẹ ò lè fàánú gbà wá? Àwọn ìyá wa wà lábúlé, a ò lè tọ́jú àwọn arúgbó wa, a ò lè lọ fún wọn ní jíjẹ, a lè lọ fún wọn ní mímu ńgbà tára ò rọ okùn tí ò ra dìyà wa náà ń gbòòrò. Ẹ dẹ̀ ń ṣèjọba lé wa lórí náà ni o. Ẹ ń lọ́wọ́ agbára lé wa lórí, ẹ ń fìyà jẹ wá bó ṣe wù yín. Ẹ ti wá gbàgbé Ọlọ́run ọba tó ní gbogbo agbára níkápá. Ẹ rántí Ọlọ́run, ẹ bẹ̀rù ikú, ẹ bẹ̀rù àti sùn. Gbogbo owó tẹ̀ ń kójọ yìí, ẹ lè kó lọ sọ́run. Ẹ dé owó mọ́bì kan á máa mú ooru. Nàìjíríà ni mo rí ibi tí wọ́n ti ń tan owó sí AC láì ṣe báǹkì. Tẹ́ ẹ̀ ní yàrá owó lọ́dọ̀ yín. Gbogbo ọrọ̀ ayé bíi pé kó sá máa jẹ́ tiyín, kó máa jẹ́ tiyín. Ẹ dẹ̀ kí ń rántí nígbà kọ̀ọ̀kan wípé ẹ lè sùn kẹ́ má jí mọ́, ẹ lè jáde kẹ́ má wọlé mọ́. Tẹ́ ẹ bá rántí ikú ni, ẹ ò ní máa ṣe àwàmáyà gbogbo dúkìá ayé. Aṣiwèrè ń kó ọrọ̀ jọ láìmẹ́ni tó fẹ́ lò. Ẹ dẹ̀ change, ẹ dẹ̀ jẹ́ káàánú àwọn èèyàn kó ṣe yín. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ti kú dànù lórí ìrònú. Ẹlòmíì. Nàìjíríà, mo lọ sí patí kan lọ́jọ́ kan. Ọkọ mú polybag, ìyàwó mú polybag, àwọn ọmọ 3 wọ́n há polybag lé wọn lọ́wọ́ tó já àwọn ọmọ wọn. Ẹjọ́ má ṣe ẹjọ́ oúnjẹ yẹn mọ́. Ẹjọ́ sáṣẹ ẹjọ́ oúnjẹ yẹn mọ́. Oúnjẹ àjẹkù tí wọn mẹ́ni tó jẹ rí, bóyá ẹniyẹn ní àrùn kan tàbí méjì, wọn ò mọ̀. Wọ́n wá da gbogbo ẹ̀ papọ̀, wọ́n á dewédú pọ̀ mẹ́fọ̀ọ́ kán lè jẹun. Ẹni tẹ́mi yóò ṣáà tí bọ̀ lẹ́nu ẹ̀ ebi ṣá máa pa, bọ́lọ́ ń ṣe ṣẹ̀dá wa nìyẹn. Wọ́n wá lọ máa jóúnjẹ àbàṣà. Àánú ṣe mí bíi pé kọ́lọ́run ti sọ mí déèyàn ńlá kan kí n bẹ̀rẹ̀ sí ní ṣàánú gbogbo àwọn tó kù díẹ̀ káàtó fún. Ṣùgbọ́n èmi náà ń retí àánú lọ́wọ́ Ọlọ́run, èmi náà ò jẹ́ nǹkan kan. Èmi náà ò lẹ́ni lẹ́yìn. Mi ò lówó lọ́wọ́, bàbá mi ò fogún sílẹ̀ fún mi kó tó kú. Èmi náà ọ́zùlà gidi ni mí kí n tó rí àwọn ọmọ mi tọ́, kí n tó rọ́wọ́ mú lọ sẹ́nu. Tó bá jẹ́ pọ́lọ́run ti dá mi tán, tó dá mi pé kémi náà ti di èèyàn, kí n ti dọlọ́rọ̀, màá ṣàánú àwọn èèyàn gan. Torí gbogbo ẹ̀dá tó bá ti jìyà rí, tó dẹ̀ tún ní ẹ̀mí Ọlọ́run lọ́kàn, tó níbẹ̀rù Ọlọ́run, á mọ̀ pé yà ò dáa. Ẹni tí yà bá ń jẹ ní sàkání ẹ̀, ó yẹ kéèyàn ṣàánú fún wọn. Bíbélì tó ní torí tálíkà rẹpẹtẹ lọ́lọ́run ṣe dá olówó kan ṣoṣo. Ẹ̀yin olóṣèlú yìí, ta ló lè yáwájú ẹnu ọ̀nà yín wípé bí ń pa wá, ẹ wá ràn wá lọ́wọ́? Ìjọba níní lára lẹ̀ ń ṣe lé wa lórí. Ẹ ti jẹ́ ká kú lẹ̀dẹ́kú. So kí wá ni? Lẹ́ẹ̀tún lè bá wa jà kógun má pa wá. Ẹ tún fà wá láwọn báńdíìtì lọ́wọ́, kán ṣayé wa bó bá ṣe wù wọ́n. Ẹ jẹ́ kán ṣe. Kò sáwáyé ikú, gbogbo wa pátá la dágbádá kú. Ikú tó máa pẹ̀dá lẹ̀dá ò mọ̀. A kàn ń gbàdúrà pé kọ́lọ́run fi ikú tó dáa kó fi pa gbogbo wa ni.
tẹ́ ẹ bá dẹ̀ fi kú báńdíìtì pa wá kò ṣe nǹkan kan. Ẹ̀yin nìyẹn, ọba dẹ́dà yín nìyẹn. Bàbá olówó kan lábúlé wa ní àdúgbò mi tó fẹ́ ìyá kan lábúlé wa, bóun náà ṣe ṣahun sí gbogbo èèyàn nìyẹn. Ọlọ́run wá fún un ní ìdánwò, kò páàsì ìdánwò yẹn, Ọlọ́run dẹ̀ gba ẹ̀mí ẹ̀ lójijì. Bàbá táwọn pásítọ̀ ń lọ bá pé kó fún wọn lówó kán fi ṣe ìtọ́jú ilé Ọlọ́run, tó ní kò sí kọ́bọ̀ lọ́wọ́ òun. Táwọn àáfàá mọ́sìkì tó wà lẹ́yìn ẹ̀ tó ya lulẹ̀ tán lọ bá kó ràn wọ́n lọ́wọ́, tó ní kò sí kọ́bọ̀, wọn ò lè gba kọ́bọ̀ lọ́wọ́ kọ́ l'Ànábì. Ọ̀sẹ̀ kejì tí pásítọ̀ lọ bá tó ní kò sówó, ó ní bàbá olówó fayé sílẹ̀. Pásítọ̀ yẹn náà padà pé kó wá sìnkú bàbá olówó. Ìgbà tán fẹ́ ṣètò bí wọ́n ṣe fẹ́ wẹ bàbá olówó yìí, tí wọ́n gbé òbítíbitì owó náà bá tó tẹ́ tó sùn lé, nítorí kó máa fún yàn, nítorí ahun, nítorí ọrọ̀ ayé, ìwà máyà ayé, ọrọ̀ ayé tó jẹ́ wípé a wá a ò mú nǹkan kan lọ, a dẹ̀ máa lọ náà a ò ní mú píìnì dání, lẹ wá wà máyà tó báyìí. Níbi tọ́lọ́run jù yín lọ dé, ta ló mọ ọjọ́ tó fẹ́ kú, ta ló mọ ọjọ́ tí ẹlẹ́mìí á gbà lẹ́nu ẹ̀. Ìgbà tó máa ka owó 33 million lówó, àwọn ọmọ tí ò lè fún lówó wọ́n ná owó yàmàyàmà, wọ́n fowó yẹn ṣòkú ẹ̀, wọ́n ná owó lánàá dànù. Ẹ wá wáyé olówó, ẹ wáyé ọlọ́rọ̀. Ṣebí ẹ̀yin náà kówó wa lọ sókè òkun, ẹ lọ ń waste àwọn owó wa. Àbí tí wọ́n bá sọ iye owó ẹnìkọ̀ọ̀kan nínú ẹ̀yin ìjọba yẹn, owó tẹ́lòmíì ní lákàǹtì labroad ó tó gbogbo àgbáyé, ó tó gbogbo Nàìjíríà, ó tó ká tún ṣe, ká ṣe rìfánárì tó ń dà wá láàmú, ká má jìyà fún nǹkan kan mọ́. Ṣùgbọ́n ẹ ní ṣe, ẹ̀jẹ̀ dẹ̀ ràn nú fẹ́ nìyí, ẹ dẹ̀ fi wá sílẹ̀ fún yà jẹ. Kò sí wàhálà, àwa ti gba kámú tiwa. Ọlọ́run ò kì í ṣe nǹkan tí ò dá ni, ǹbá ní mo ṣìlú yà ni. Àwọn ìyá wa ò lè dáko lábúlé, àwọn bàálù àdébẹ̀ wọ́n á jẹ gbogbo oko wọn. Ìyá mi àkúkú òjijì á ṣubú lulẹ̀, á kú dànù nígbà tó mọye lóhùn tó gbà kó tó fi dáko. Ṣóko easy ni? Oko dídá ò easy. Ẹ̀rí yẹn gbà wálẹ̀, ìyàn mú, kò sí gbàyé gbádùn kankan fún wa. Gbogbo nǹkan tó lè rọ̀ wá lọ́rùn, gbogbo ẹ̀ lẹ fi ní wá lára kókókó. Ọmọ òrukàn ó wá ń jìyà, kò sí olùrànlọ́wọ́. Àwọn ìyá wa wà lábúlé, a ò lè fún wọn lówó jẹun nígbà tọ́wọ́ tiwa náà ò tí ì tẹnu ń bí. Àwọn ìyá tó fàárọ̀ ṣiṣẹ́ ọmọ, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jìyà alẹ́ láwọn ìyá tó yẹ ká máa tọ́jú wọn. Ẹ ti báyé wa jẹ́, ẹ ti sọ wá dìdàkudà ní Nàìjíríà yìí, ẹ ti gba ayọ̀ àti ìdùnnú, ẹ ti gbà lára wa, ẹ ti sọ wá di kòròfo, ẹ ti sọ wá dẹni tí ò já mọ́ nǹkan kan. Ìbànújẹ́ la fi ń sùn, la fi ń jí. Àwọn èèyàn dẹ̀ ń pariwo, à ń fọ́n rere, kò wọ̀ yín létí. Káwọn èèyàn dájú bí eléyìí, kíyà máa jẹ̀lú báyìí. Àgbádùn náà, báńdíìtì tún wọlé, ó tún gbé wa, ibo la fẹ́ gbà, ibo la fẹ́ sá lọ. Ọwọ́ yín náà la wà, a ò gbọ́dọ̀ sọ̀rọ̀, a ò gbọ́dọ̀ wí kankan. Obìnrin kan ń ké láàárọ̀ yìí, wọ́n tún wọlé, wọ́n tún gbóbìnrin yìí lọ́mọ méjì, wọ́n yìnbọn pa kan. Ṣé bá ṣe máa bá lọ rèé? Ẹ̀dẹ̀ fojú àánú wò wá, kò sí wàhálà, àwa ti gba kádàrá wa. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run adẹ́dàá yín tẹ́ máa padà lọ jíṣẹ́ fún lọ́jọ́ kẹyìn, òun nìyẹn. Ẹ múra sí, ẹ máa ṣe.